òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lọ́sàmù ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ṣé ọlọ́run sọ pé ṣé òun rán mi pé mi ìgbẹ́dọ̀ anything lòun mi ìgbẹ́dọ̀ fi pa owó ṣé ẹ rí ta. bàbá kò bínú. ó sì wà níbi rẹpẹtẹ àwọn tí bá ṣe nǹkan kí n fihàn lọ́fẹ̀ẹ́ ọlọ́run ní anything lòun èmi ò gbẹ́dọ̀ fi pa owó. bàbá ìwé yẹn wúlò. a lè fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. ṣé ká tó bá yá lò á ṣe program àwọn bí kan tó bá ṣe kìnní kan wá gbà á. tó ti ń sìn ọlọ́run sọ fún mi pé ta ló rán mi ẹni pé kò ta gbogbo àwọn tá a fún pátá ẹlòmíì ti dá. omi tó lé nìkan lórí tiẹ̀ ta. ẹ̀rí tàbí 20 ọ̀rọ̀ yẹn. so bó ṣe rí nìyẹn so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn tí ó ti yé yín kò so bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn tí ó ti yé kíní kan tó wà tó tún kó báwọn èèyàn tí wọ́n mọ̀ tí àjẹ́ bá bá ẹ jà tó o bá bọ́ lọ́wọ́ àjẹ́ yẹn tàbí wọ́n fẹ̀sán ṣe ẹ má ṣọpẹ́ o tó bá lọ ń ṣọpẹ́ wọ́n á tún padà wá kó wá nú ẹ̀ máa dùn pé àwọn ọmọ àbọ̀kú olùkíní yìí o wọ́n á ṣẹ̀ tún padà wá òun náà máa ń sọ pé wòlíì mi àwọn òun sùn tó bá yá ìwòsàn á tún padà àìsàn á tún padà sí wọn lára. ni àdó òṣèlú ń gbà. ní ọjọ́ ọpẹ́ kankan onídìí ọpẹ́ òun yọ̀ nìyẹn o ti bọ́ wọ́n tún wá channel mi láti ṣe kíni láti mú ẹ ó ṣe lé nìyẹn. kí alákìyèsí fọ́nà àbáyọ tí mo ti nípa tó wọ question àkọ́kọ́. ọ̀nà àbáyọ tó bá ní ìdí wọn á béèrè lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n láyé wọn ni kì í ṣọ̀rọ̀. èyí ń kọ́ ló bá kàn sí. wọ́n bá pè wá lè láyé wọn tèmi ni pé àwọn èèyàn wa wọ́n máa ń kánjú mi gbé fóònù mi sílẹ̀ èmi wa náà pè wá ní bàbá ká fàdúrà rọ a máa fàdúrà rọ a tún máa sọ fún wa pé dáàdì ẹ pè òun. ẹ pè òun kẹ. ẹ tún pè òun gbogbo wọn yẹn tó bá ti fẹ́ tó bá gba nọ́mbà wa tó máa pè wá déédéé dáàbò báwa làdúrà àwọn ṣe ń lọ má wo owó wá o mi ṣe oògùn owó lè tèmi. ẹ ń ṣiṣẹ́ ìṣàfihàn. mi ìdá ẹ ṣiṣẹ́ fún ọmọ wa yahoo wọ́n wá ìlú ní agbọ́mọ ẹ̀ wá yahoo lọ́mọ àwọn ṣe irú ẹ̀ kàn má pè mí lórí fóònù. àwọn kan á pè mí pé kí n bá wọn mú nọ́mbà fúlù mi mú nọ́mbà fúlù. àwọn oníbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni gbogbo wọn yẹn tó bá ní nọ́mbà mi kàn má pè mí sí. bizabiza. báyìí hàn ọ́ ní agbọ́mọ ẹ̀ wá dáàdì ọmọ yahoo ló ń ṣe wọn kó 10% wá ìyẹn papọ̀ mọ́ tèmi o. ọlọ́run ní kí n má ṣe ní àbí kò kàn wá. ọdún tọ́sọ̀nà lẹ́dọ̀ mi kọ́kọ́ lọ́run sọ fún mi gbogbo nǹkan tó bá ti jẹ́ bìrìbìrì yẹn ọlọ́run ò fẹ́ fún mi. bìrìbìrì. owó sí láìní mi ó ti owó nǹkan tó mo tọrọ lọ́wọ́ ọ̀tọ̀ ìtẹ́lọ́rùn ni o ìtẹ́lọ́rùn ju owó lọ àmọ́ tó lówó tí ò ní tí ò gbádùn ara ẹ̀ àwọn olówó tó wòye kò sẹ́ni tó gbádùn nínú wọn tẹ́bá aṣọ ni wọ́n kó sára ìbànújẹ́ tó ń bá wọn kì í ṣe kékeré. bàbá tábà ń sọ ìrẹ̀lẹ ẹni ẹni tó kó má débi ẹni tó wá bìzàbìzà kó má yà sọ́dọ̀ yín kí àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run gbà tọwọ́ ń ṣe fún àwọn ẹ̀dá. àtijọ́ òkú dìde rí. ẹni tó ti kú. bẹ́ẹ̀ ni ní bàdá dìde náà. ẹ sọrí mo rántí. a ti gbé àwọn èèyàn dìde a kì í pariwo tí wọ́n jẹ́ èèyàn ńlá lórílẹ̀‐èdè yìí tí wọ́n mọ̀ wá sí bàbá wọn. tí wọ́n ń ṣe dáadáa náà. tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń dè mọ́lẹ̀ tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n jẹ́ kí wọ́n lóògùn wọn lò. so àwọn ìlànà kan tó máa sọ fún ilé nì lọ́wọ́lọ́wọ́ sì ti máa gbé mọ́. àwọn mo fẹ́ sọ fún àwọn kan máa sọ pé wòlíì gbàdúrà fún wọn gbàdúrà wọn ọgbà pásítọ̀ gbàdúrà fún wọn wọ́n ṣe kinní kankan pé àdúrà wọn ọgbà. mo lè sọ fún àwọn èèyàn tó bá wá sẹ́dọ̀ mi tó bá sọ pé mo gbàdúrà fún pé òun rí changes kó lè yẹra ẹ̀ wò mo fẹ́ sọ àwọn pọ́ìntì kan fún ogun kan wà tó jẹ́ pé tó o bá nímọ̀ o ò lè ṣe lára èèyàn mo máa fi sọ pé tó bá jẹ́ mùsùlùmí lọ wá mọ̀ tó bá kéwú tán bó bá jẹ́ pásítọ̀ tó bá lọ sí skul pásítọ̀ tó ń lọ wá mọ̀ tó bá jẹ́ àwọn tó ń dá Ifá tó bá kọ́ fàyà tán lọ wá mọ̀ sí ni mo fẹ́ sọ pọ́ìntì yẹn ìwọ tí bàbá ẹ̀ tó dá nìkan jókòó tó ogún ẹbí tí bàbá ẹ̀ tó dá nìkan lówó ẹbí tó ní gbogbo àwọn tó kù sókè lọ́tọ̀ tó fògùn lé mi lẹ́yìn lóhùn yẹn ẹ̀sán yẹn a máa kélé ọmọ wọn bọ́n kàwé bọ́n ní gbogbo ibi tó bẹ́ẹ̀ kàn án ní láṣeyọrí ìpín yẹn a máa jà wọ́n. àwọn bàbá olú bàbá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ọmọ tí bàbá bẹ́ẹ̀ bá bí tó bá trace mo ti sọ fẹ́ nìkan bẹ́ẹ̀ ni
pé kó lọ trace ó dẹ̀ lẹ trace nígbà tó bàbá wọn kú bàbá ẹ̀ nìkan dánù kan jókòó lógún ó dẹ̀ yẹn affect ẹ̀ ó lóun gbàdúrà òun lọ wínà òun lọ kíní kan òun lọ redeem kíní kan bó ṣe ń kà wọ́n nìyẹn ṣòwò wá sọ fún pé nǹkan tó ń ṣe nìyẹn ó dẹ̀ lọ́nà bí wọ́n gbé ìgbà ọ̀nà ṣe ń ṣàdúrà yẹn ìwọ tí ìyá ẹ̀ dánù kan jókòó sí ilé ó gba ilé ọkọ tí ẹbí ọkọ ìyá ọkọ tó ò jẹ́ kó gbọ́ tiẹ̀ ó ní ogun tí Ọlọ́run ó ní ẹ̀san tó máa bọ́ lórí ọmọ tó bá bí ká máa da ọmọ ẹ̀ láàmú ìwọ tí bàbá ẹ̀ ìyàwó tó fẹ́ tí bàbá ṣépè fún ìyàwó yẹn kó tó kú ó ní ègún tí wọ́n máa da ọmọ ẹ̀ láàmú ó dẹ̀ ni wọ́n ṣe ń ṣàdúrà ẹ̀. ìyá ọmọ tó máa ń bí. bẹ́ẹ̀ ni àwọn tó gbélé bàbá wọn ta láì ní ìmọ̀ ẹbí inú ṣẹ́bí ti inú ó lé ègún tí wọ́n máa jà lórí ọmọ wọn. àwọn tó gbé ọmọ àlè fún ọkọ ó lé ègún tí wọ́n máa jà lórí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n fi rọ́nà àbáyọ. àwọn tí ìyá wọn ṣiṣẹ́ bí nílé ọkọ ó ní ègún tó máa jà lórí àwọn wọ̀nyí tó yẹ pé àwọn ọmọ tí ò mọ́wọ́ ni Ọlọ́run máa wá gbẹ̀san bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn torí ìyá lè máa tọrọ ẹ̀dá ẹ̀jẹ̀ ṣẹ̀ kí bàbá máa tọrọ ẹ̀dá ẹ̀jẹ̀ ṣẹ̀ Ọlọ́run á dáríjì wọn ṣùgbọ́n ẹ̀san ẹ̀ máa wá lọ kí lórí àwọn ọmọ wọn òun lọ sọ pé Ọlọ́run kì í dáríjì náà jẹ́ ti yé sìn tó ti yé gbogbo àwọn ègún wọ̀nyí ló ń fà á èèwọ̀ tó ń lu jìbìtì tó jẹ́ jìbìtì ló fi lówó lọ́wọ́ tó bá yá tó bá kú ègún yẹn máa ké lára àwọn ọmọ yẹn ó wà ń bẹ náà rú ẹni bẹ́ẹ̀ bá ń gbàdúrà fún kò lè rí àdúrà ó lọ́nà tó máa gbégbà zero ni òun ló ń fà á ẹlòmíràn lóun ti gbàdúrà títí tí a ní tí kò sọ lọ́rùn ni á sun pé òun ò tẹ̀ pàpọ̀ lọ́rùn wà àdánwò àdúgbò tẹ̀ tí ń gbàdúrà tó tí ò wà kí wà ogun yẹn tó máa lé sí tó ti ń sìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń fà á tí ó jẹ́ kí àdúrà ẹlòmíì gbà àwọn ẹjọ́ ẹṣin lọ́mọ ìjọ kò dẹ̀ ní changes òbí sí fún bí wọ́n sọ fún yìí so àwọn ìdí tó fà á nìyẹn tẹ́lẹ̀mí bá ti mọ ìdí ẹ̀ tó bá ti trace ogun tó ń jà ẹlòmí wà àwọn tí ọmọ ìyá ni wọn ilé tí bàbá wọn ní property bàbá wọn ní adánìkan jókòó tì àfọ̀gùn láwọn ẹ̀dà lóríṣiríṣi ẹ̀san ẹ̀ wá lọ kílé ó máa kílé àwọn ọmọ ẹ̀wọ̀n ọmọ jẹ lẹ́dọ̀ Ọlọ́run kò sí àbòsí lẹ́dọ̀ Ọlọ́run ẹ̀gbọ́n bí mùsùlùmí ṣe wọ́ọ́ká wọn ní alábòsí a máa lówó lọ́wọ́ alábòsí a máa bímọ lẹ́mọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kì í ṣe kéde ìdá so bó ṣe rí nìyẹn o òun lè máa lẹ́lòmíì tó jẹ́ pé kàwé àgbà PhD kò ní dáhùn kan ṣe oríṣiríṣi lé ní wọ́n máa rí àrẹ̀gbà àwẹ̀ títí tí kò lọ trace ìdílé ẹ̀ àwọn ìdílé kan dẹ̀ ti wà títí pé wọ́n ti ṣépè fún wọn kó wọn ní gbé mọ́ àwọn kan náà wà tí wọ́n bá bímọ bẹ̀ wọ́n ní gbé rí eléyìí tó bá fẹ́ dìde kó fẹ́ ló mú ẹ̀nu ápúdà lọ́sàn-án gangan wọ́n wà bẹ́ẹ̀ gbogbo àwọn kìíní wọ̀nyí là ń trace la máa fi ń sọ fún àwọn èèyàn tó bá wá sẹ́dùn àpọ̀ ní sùúrù wọn fẹ́ ní sùúrù bàbá fálẹ̀ mọ́ tètè ṣòwò fún wọn náà sọ mi ì ṣòwò tógun ẹ̀ bá ṣẹ́ tọ̀nà ẹ̀ bá là wá lówó ṣòbó ṣe lé nìyẹn ẹni tí ò bá fi lè ní sùúrù kó má pè mí omi ìtarán jẹun mi ì sí ní association àwọn wòlíì Nàìjíríà tó ń tàrán jẹun o mi bá wọn ta mi gbá àkáǹtì bẹ́ẹ̀ mi ilẹ̀ gbé sanbọọdù sórí òkè mi àwọn tó bá mọ bẹ̀ yẹn lẹ́yìn sẹ́ pé ìgbàtẹ́ bá mi bẹ̀ mo ti ṣe síbi àwọn èèyàn wà ń bẹ orókè tí mo ṣe ẹ débẹ̀ ká ẹ gbàdúrà ká ẹ bèrè lọ́wọ́ Ọlọ́run mi ń ṣe Ọlọ́run o. ẹwà ń bẹ̀ sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbàdúrà ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni
mi kóyàn jọ wọ́n máa pariwo lé mi lórí bí egbére yàmù àti ẹlẹ́ṣẹ̀ àti gbogbo ẹ̀ èmi ò kọ́ kàtígà tó máa ní 500,000 people wọ́n máa pariwo lé mi lórí bí egbére èmi ò bá wọn kọ́ wọn yẹn ká wàásù fún yín kẹ́ yí padà ìjọba ọ̀run làwa ń tẹ̀lé làwa fi ń wàásù fún yín kìí ṣe ìjọba owó orí bọ́n bá dé ẹ̀dọ̀ ẹ̀ sìn láàárín ọ̀sẹ̀ méjì tán bá ti bẹ̀ sí lówó wọn ní wá mọ́ owó ní wọ́n wá kiri so bó ṣe rí nìyẹn apá yẹn ti rán. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.